ẹ wo Muideen bó ṣe wá fine. Muideen dẹ̀ wá fine o. Ẹ rí o tó bá dé tí gbogbo ẹ̀kẹ́ Muideen bá jáde ńsìn. Ẹ máa mọ̀ pé bọ̀bọ̀ fine síbẹ̀. Ẹ wo Muideen bó ṣe wá gentle. Bọ̀bọ̀ ẹ̀ dẹ̀ máa ṣoríire o. Ẹ dẹ̀ máa wò ó. Ó dẹ̀ máa ṣoríire o. Kíní kan ni mo kàn ti ẹ̀ ń rò. Ṣé mọ̀ mo ti ń ro kíní yẹn láti last week ni mo ti ń rò pé ẹ tẹ̀ dúró ná. Ìjà tí a ti ẹ̀ ń bá Àgbàlá Gabriel ìjà táwọn kan ti ẹ̀ ń bá Àgbàlá Gabriel jà nígbà yẹn torí mi ò sí ń bẹ̀. Mi ì lè jarú ìjà yẹn láéláé. Ìjà ẹ jẹ́ máa mú ní kọ̀ọ̀kan ná. Ẹ jẹ́ á fi gbogbo ti Nínà yẹn sílẹ̀. Àtọjọ́ tí Àgbàlá Gabriel ti ṣe sorry lèmi ti dárí Nínà yẹn jìn. Ẹ dẹ̀ jẹ́ ká fi ti tẹ́tẹ́ sílẹ̀. Ọlọ́run Olódùmarè ti gbàlẹ̀ ayé Muideen. Wọ́n ń bá Àgbàlá Gabriel jà ńgbà yẹn wọ́n ní ó ń rán Muideen níṣẹ́ pé pẹ̀lú age Muideen t'Àgbàlá Gabriel jùlọ pé ó ní kí Muideen máa tún ọ́fíìsì ṣe. Àwọn èèyàn dẹ̀ ń sọ wọ́n dẹ̀ ń feel disgusting pé ẹ wá ń tún tọ́ílẹ̀tì ṣe pẹ̀lú 10,000 naira lọ́sẹ̀. Wọ́n wá ní ẹ má bínú nẹ́tíwọ̀kì ni. Wọ́n wá ní ẹ̀ ṣé Muideen ṣe ẹgbẹ́ Àgbàlá Gabriel ni tó ní kó máa fọ toilet. Gbogbo àwọn ìjà yẹn kàn wá sórí mi. Mo kàn rò pé what is wrong with people? Ṣé Muideen ṣe ẹgbẹ́ Àgbàlá Gabriel ni? Ẹ mọye àwọn èèyàn tá a jùlọ gan tá ń pè ní chairman tá ń ṣiṣẹ́ lábẹ́ wọn. Ẹ mọye àwọn èèyàn tó dàbí bàbá tó ń ṣiṣẹ́ lábẹ́ bí ọmọ 27 years tọ́lọ́run bá ti gbówó ẹ̀ sókè. Tó bá ti ń gba sálárì wọn tó ń rí oúnjẹ jẹ. Wọ́n ti wà okay now. Ìyẹn náà kọ́kọ́ lọ náà wípé ṣó ń ṣẹgbẹ́ ẹ̀ ni. Ó wá ń ran níṣẹ́. Ó ní kó máa bóun fọ tọ́ílẹ̀tì bọ̀ tó ń gba 10,000 naira lóṣù. Mo kọ́kọ́ ronú ìjà yẹn náà pé ìjà rádaràda ní gbogbo ẹni tó ja ìjà yẹn ni wọ́n jà. Pé ṣó ń ṣẹgbẹ́ ẹ̀ ni. Tó dẹ̀ ń san 10,000 naira lọ́sẹ̀. 40,000 naira lóṣù. Wọ́n ní ṣó ń ṣẹgbẹ́ ẹ̀ ni. Oríyọmí Hamzat ti wá gangan. Àwọn èèyàn mélòó ni wọ́n ń ṣiṣẹ́ ní Àgídìgbò tí wọ́n ń ṣe ẹgbẹ́ Oríyọmí? Bẹ́ẹ̀ ni èmi gangan tí mi ò nílé iṣẹ́ yìí mo ti ní ẹni tí mo jù lọ tó wá kọ́ṣẹ́ lọ́wọ́ mi tó ń pè mí láǹtí. You understand? Ṣùgbọ́n ẹni tó bá wà níwájú ni àwọn èèyàn máa ṣe. Ìjà kejì yẹn gangan ló ń bí mi nínú. Ẹ̀yin èèyàn mi ẹ máa gbọ́ o. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹni tí òótọ́ tí mò ń sọ yìí tí ò bá bá lára mu kó má bù mí kó kọ̀ wá kágò kúrò. Àwọn èèyàn fẹ́ bù mí pa ẹnu eré bá ẹlẹ́sẹ̀ léni. Kó kọ̀ wá kágò kúrò ní péjì mi. Ìjà tó bí mi nínú jù ó ní pé wọ́n wá ń sọ wípé kí Muideen kó lọ máa tún ọ́fíìsì ṣe kó máa fọ tọ́ílẹ̀tì. Ẹ wá mọ nǹkan tí mo rò ní last week yẹn. Mo wá ń rò pé àwọn tó dá owó ilé gan jọ fún Muideen ṣé wọ́n béèrè irú iṣẹ́ tí wọ́n ń ṣe ní London l'Amẹ́ríkà tí wọ́n fi ń sẹ́ǹdì owó yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń sẹ́ǹdì owó fún àwọn ènìyàn tí à ń help ní Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Amẹ́ríkà ará London yẹn tí wọ́n ń sẹ́ǹdì owó yẹn. Mélòó nínú wọn ló ń ṣiṣẹ́ ọ́fíìsì? Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa dúró láti àárọ̀ di alẹ́ tí wọn ò gbọdọ̀ jókòó. Tọ́ílẹ̀tì tí Muideen sọ pé wọ́n ní kí n máa fọ tọ́ílẹ̀tì tí gbogbo wa gbárata yẹn. Tọ́ílẹ̀tì ẹyọ kan tí ọ̀gá ẹ̀ máa lò tó máa flush torí ó ti di ọ̀gá ẹ̀ tó ló ń ṣiṣẹ́ lọ́ndà ẹ̀ tí ọ̀gá ẹ̀ máa lò tó máa flush ẹ̀ tó kàn máa dé lọ́jọ́ kejì tá kàn mú scrubbing stick tá kàn nu ilẹ̀ tá kàn clean àga tá kàn ṣe. Bẹ́ẹ̀mi gan bá rí iṣẹ́ bẹ́ẹ̀ tí wọ́n máa gba 10,000 naira lọ́sọ̀ọ̀sẹ̀ wà láì máa níṣẹ́ máa fún mi láyè kí n lọ máa ṣe program mi kí n kàn ọ̀rá máa yọ̀ yẹn ṣe. Màdé ọ̀rá máa da 10,000 naira sí àpò ṣówó ògbẹ́ máa ń rùn ni. Àwọn ènìyàn tó ń sẹ̀ndí owó yẹn ní abroad ọ̀pọ̀lọpọ̀ nínú wọn arúgbó ni wọ́n ń tọ́jú. Bí mi bàbá bímọ rí ayàgbẹ́ líle rí tá bàbá wọn dé ìlú òyìnbó rí Bọ̀dá Gbénga wọ́n keléwì bá bímọ rí ayàgbẹ́ líle rí ẹjọ́ bá àti ẹ̀dẹ́ ìlú òyìnbó rí a lọ kí wọn rí a sì gbọ́ròyìn rí mímúná lọ wọn kò ṣẹ́jú kan wọn á tún ti wí kó tó di pé náà lọ. Ọ̀ràn ńlá ti ní tilẹ̀pàlẹ̀ yìí jẹ́ ẹ jẹ́ kíjọba náà
ẹja fìyẹn lẹ̀ ọ̀rọ̀ náà nìyẹn. bàbá bímọ rí àyàgbé lérí, bàbá lọ ìlú òyìnbó rí agbóròyìn. Àwọn ènìyàn tó ń tọ́jú àwọn arúgbó nílùú òyìnbó yẹn, bọ̀dá Gbénga tó sọ nínú rẹ́kọ̀dù wọn tá a bá tiẹ̀ tún gbọ́, tó bá yẹ pé àwọn tó tiẹ̀ lọ yẹn wọ́n ń parọ́ ni, wọ́n á ti dìdí fún arúgbó míì kán tó pẹ̀yìn dàbẹ́ akọ̀tù gbẹ́gbẹ́ fò. ẹ jẹ́ explain ẹ̀ fún yín, ìyẹn lọ bẹ́ẹ̀ o. Àwọn kan wà tó jẹ́ pé tójú bá ro wọ́n láti di diaper fún wọn, ẹ kọ́ rí pé arúgbó ti yàgbẹ́ sí gbogbo bedsheet tí everything ti kún, tọ́mọ ẹ̀ṣẹ̀ wá ka sínú washing machine láti fọ̀. Tó bá yẹ pé arúgbó tó ní bedsheet tó pọ̀ ni, kódà mo jẹ́rìí ọmọ Nàìjíríà àádọ́gbọ́n bá wọn ká sínú waste ni o, sínú waste bin, àádọ́gbọ́n bá wọn ká síbẹ̀ ni o. Irú owó tí wọ́n ń sẹ́ǹdì sí Muideen nìyẹn tí wọ́n fi kọ́ ilé rekete lé lórí. Mo ń bọ̀ mi tí ìdè mo sì máa sọ̀rọ̀ lórí bọ̀dá Dayọ̀ Suebebe. Mo ti ka àwọn nǹkan kan tó múnú bí mi. We should just be facing the reality. So tí àwọn ènìyàn bá wá tọ́jú arúgbó, tó wá rí owó yẹn jọ, owó tí ò easy, owó lóyìnbó máa easy rárá, tó wá rí owó yẹn jọ, tí orí wọn wá wú wípé ẹnìkan ló ń ṣe kinní yìí, wọ́n wá send owó, wọ́n á sọ pé wọ́n á ní pé kí n máa fọ tọ́ílẹ̀tì àdúrò mi ọmọ 40 years. Wàláhì gbogbo ẹ̀yin tẹ́ ń jarújà yẹn ẹ cancel ẹ, because àwọn kan ò jẹ́ kíjà yẹn dúró, wọ́n sì ń jarújà yẹn lọ. Mo like nǹkan tá àfáà yẹn sọ. Àfáà yẹn sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n sọ pé Christian ni. Oníṣẹ́ Muideen ò mọ̀ pé Christian l'Àgbàlá Gabriel ni kó tó accept láti lọ bá, àbígbà tó lọ bá nígbà yẹn ṣé òṣì church ló lọ bá. Ṣé Muideen nígbà tán lọ filẹ̀ hàn ṣé kò mọ̀ yí pé òun ò láìkì ilẹ̀ yẹn kó tó ní kán máa kọ́lé. Ṣé Muideen ò mọ̀ yí pé area church náà lálẹ̀ sí fóun ni tó gbà nígbà yẹn tó wá kọ́lé tó tẹ̀ ń complain. Èmi ò tẹ́ sọ yẹn. Ọ̀rọ̀ ìjà ó fọ tọ́ílẹ̀tì yẹn gangan ló wá sọ́kàn mi tí mo fi wá rò. mo kàn jókòó náà ni pé ẹ ti ẹ̀ dúró náà, àwọn tó sẹ́ǹdì owó ilé yẹn gangan irú iṣẹ́ wo ni wọ́n ń ṣe labroad? Many of them are doing the dirty job we are rejecting in Nigeria. Ẹ wo fídíò kan tó go viral nípa very dark man's like. Wọ́n ṣe very dark man is doing Uber in Lagos yo, tí lady yẹn fi ṣe ẹ̀yẹ. Mo wo respond very dark man náà. Very dark man, bọ̀bọ́ yẹn wà reasonable. Ó ń bínú wípé kí ló fi ń ṣe ẹ̀yẹ fún, pé òun ò lè tijú tóun bá ń ṣerú nǹkan yẹn. Ọmọ wa máa ṣe Uber ní abroad o. Ó máa ṣe taxi driver ní abroad. Ó máa ṣe gate man ní abroad. Ó máa tọ́jú arúgbó, ó máa kógbé, ó máa fọlẹ̀ ní abroad. But a lè ṣe nílé. Kí ni reason tá a ṣe lè ṣe nílé? Torí pé kò lówó lórí ni o. Tó bá lówó lórí a máa ṣe nílé o. Kọ́ sọ wípé èèyàn kan fẹ́ lọ máa tọ́jú ilé olówó, pé tó bá ti ṣiṣẹ́ àárọ̀ tó kúrò 50,000 tí ń bẹ ẹ̀bọ̀ ńlé àbí 20,000 ló ní lọ ṣe. O tún ríbi kan tó tún máa ṣe lọ́sàn 20,000 tún máa bẹ wálé ò ní ṣe. O wá rí pẹ̀típẹ̀tí wọ nǹkan lálẹ́ 10,000 tó wá ní pé òkè iṣẹ́ mẹ́ta ni mo ní 50,000 ni mo ń pa lójúmọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ ní ṣe, a máa ṣe náà. So kí ni ó special nínú pé èèyàn ṣe Uber? Ṣé iṣẹ́ kọ́ ni? Tó bá ti ń dé abroad jagan lẹ́ni tó di taxi driver, bá àwọn YK Àjàó olórin, àwọn olórin ńláńlá tí wọ́n lọ lóyìnbó ẹ lọ́bìnrin lọ́wọ́ pé ṣẹ́ wo ni wọ́n ń ṣe. So ẹ stop gbogbo àwọn ìjà rádaràda tẹ́ ń jà lórí Muideen yìí, kẹ́ jẹ́ kí everybody concentrate. Mo ṣe wà surprise nígbà tí mo ṣì ń rí 1 day ago 2 days tí ó sì ń jọ́rọ̀ Muideen tán tún fà, kí lẹ tún fà lórí ẹ̀ náà. Ẹjẹ́ kó balabala kúrò jàre. Àbẹ́ ṣàfẹ́ ká lọ sí kóòtù ni, àlọ́ àwọ̀ lọ kóòtù. So ẹ̀lẹ́ èèyàn mi, gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora, lórúkọ Jésù wọn ní fi yín tẹ́lẹ̀ aeroplane wá sílé o. Agbára Ọlọ́run ẹ ní jìyà gbé o. Ẹ̀yin tí wọ́n máa ń sẹ́ǹdì owó sí gẹ́gẹ́ bá wọn kọ́lé ní Nàìjíríà tẹ́ máa ń sọ owó wọn jẹ. Ìgbésí ayé yín lẹ sọ jẹ yín, ẹ ti jẹ ìgbésí ayé yín, ẹ ti gbé ìgbésí ayé yín mì. So kò sí ìgbésí ayé kankan tẹ́ ẹ fẹ́ gbé mọ́. Ayé yín ti ta. Kéèyàn ṣàdúró wàhálà tó pọ̀ tó yẹn, kó máa sẹ́ǹdì owó sí wọ ní sílé kó máa fi bóbìnrin, kó máa fi ṣe fàájì, orí ẹ̀ ò dá. Ẹ̀yin èèyàn rádaràda gbogbo yìí ká ti pọ̀ jù láàrin yín. Ọwọ́ mi ò mọ̀ bá yín.
ó kọ̀ yẹ pé mi ní lè dárúkọ yín ní ẹ̀pẹ̀lẹ́. God bless you. Ó dàárọ̀. Kí wọ́n dé sẹ́ndì owó pé àǹtí mi máa bá mi kọ́lé kó dẹ̀ wá lọ filẹ̀ onílẹ̀ hàn pé àti bẹ́ẹ̀ ra lẹ̀ kínú ẹ̀ náà máa dùn kó tún lọ filẹ̀ onílẹ̀ hàn àti ń develop ẹ̀ kọ́ ilé onílé tán ti kọ́ tán kó tún fi hàn kó tún ya fọ́tò kiri pé ilé ẹ̀ rèé o kó wá dé kẹ́ wá mú lọ sí family house pé òfin ni ò ní jẹ́ kí n sọ ohun tó yẹ kó ṣe fún yín. Ó dàárọ̀.